ẹ kú nílé àkàrà lé ẹ káàbọ̀ làkàrà òde ẹni tá a bá ti rí gómìnà tàbí gbogbo ẹ̀kọ́ ọjọ́ mẹ́ta ẹ kú nílé ìfẹ́ aṣọ ọmọ àkọ́dé ẹ káàbọ̀ sórí ètò gbọ̀ntọ́rì ẹ ti ṣe ẹ wà pọ̀ fìdílé ẹ̀jẹ̀ àmọ́ àdúgbò tó ìlọ ẹgẹ́ bí mo ṣe ń sọ ọ́ bọ̀ tẹ́ ẹ bá gbàgbé ẹ rántí wípé wọ́n ti pe Wùmí wípé kó fi Sunday sílẹ̀ kò lè fẹ́ Sunday náà sọ pé àfi lákò fẹ́ Wùmí ọmọ Wùmí ti kú o ọmọ tó bí fún Gbénga ṣé àwọn wípé Gbénga àti Vero jọ ń bára wọn ní nǹkan papọ̀ gbogbo àjò tí Vero ń ṣe àjò ara rẹ̀ ni o kì í ṣe àjò Wùmí bẹ́ẹ̀ sì ni kì í ṣe àjò tá a wà ilé ayé ìṣá tàbí fẹ́ fọkàn tán ẹsẹ̀ yìí ń lé ní ṣé ẹ̀ tí wà gbàgbé wípé ibi tá a ti dákẹ́ ọ̀rọ̀ tá a ti mẹ́nu dúró ná ni wípé Wùmí ti lóyún o ó ti lóyún oṣù 5 bẹ́ẹ̀ sì ni òun àti Sunday jọ ń bára wọn lájọṣepọ̀ ní ìsinyìí kò tí ì kọjá oṣù 3 báwo láṣẹ wá ṣe téèyàn 3 ó jókòó ní méjì ǹjẹ́ ẹ wá rí pé tá a bá jẹ wèrè lọ́mọ dandan ni kí wọ́n bí fún un ó dàbí èèyàn bá ja títí lọ́mọ dandan ni kí èèyàn ó bí fún un ẹ wò ó orí tí ó sì jẹ̀kó bó bá sùn sílé yóò jì yóò lọ bí tí ó ti jẹ̀kó ó túmọ̀ sí wípé kádàrá àláwò ni nígbà tó délé ó sunkún kò bá Sunday lé oyún oṣù 5 kẹ kò bá Sunday lé ó délé ó bẹ̀rẹ̀ sí kó gbẹrù ẹ̀ Sunday ò gbọdọ̀ bá hàn ibi ló fẹ́ sọ pé òun ti lóyún ó bá kó gbẹrù ẹ̀ pa ó ń pe nọ́mbà Gbénga ò lọ ó dàbí pé Gbénga ti lọ ṣáàjì fóònù ẹ̀ níbì kan òun bẹ̀rẹ̀ sí pé Gbénga ó pè 9 mẹ́wàá pé kókò sọ pé mo ti lóyún fún ẹ o mo ṣe tẹ́sì oyún oṣù 5 ló wà lára àwọn o torí ó mọ̀ pé tí Sunday bá ti rí Sunday ò ní gbà ní tó wà lọ́kàn rẹ̀ nù nígbà tó ṣe bẹ́ẹ̀ tán èyí ní ìfẹ́ ògbẹ́ni tán lẹ́yìn tí ṣò ó sunkún ó ṣàkẹ́rù ẹ̀ ó bá gbé báàgì ẹ̀ ó gbé kápá ó gbalé ọ̀rẹ́ rẹ̀ lọ ẹ máa ń gbọ́ ó ti kú ọ́sọ́dọ̀ Sunday ó ti ń gbé bẹ́ẹ̀ àmọ́ ó sì máa ń sun ọ̀dọ̀ rẹ̀ ó wá kó gbẹrù ẹ̀ pátápátá ó ní òun fẹ́ ṣègbéyàwó pólíbáàgì ó sì máa ń lọ̀dọ̀ Sunday ní tó bá ti lóyún nìsín wọn lọ rojú sáwọn ẹbí ẹ̀ kò sí nǹkan tó máa ṣe sí mọ́ torí ọ̀gá rẹ̀ ti rojọ́ fún ẹ̀gbọ́n rẹ̀ ẹ̀gbọ́n ẹ̀ sọ pé òun ò fẹ́ rí mọ́ ìyẹn ẹ̀gbọ́n rẹ̀ ọkùnrin ó ṣàlọ àti ṣùn nígbà tó máa dé ọ̀dọ̀ rẹ̀ ọ̀rẹ́ wípé kí ló ṣẹlẹ̀ ló bá sọ fọ́ rẹ̀ pé òun ti lóyún oyún oṣù 5 yẹn níbo ló ti rí kò tó surprise mi pé wọ́n tọkọ fẹ́ àwọn ní ìsìnkú tí kò sí 3 àwọn bẹ̀rẹ̀ sí ní àjọṣepọ̀ ókè kí ló wá fẹ́ ṣe sí báyìí kò yé mi o ìgbà tó pẹ́ díẹ̀ Sunday bá dé ó délé orí pé ibi tó kó ẹrù ẹ̀sùn ti kó ń bẹ Sunday pé kò píìkì kọ̀ gbọ́dọ̀ ẹ̀kọ́ náà Sunday wá pé ọ̀rẹ́ ẹ̀ mo tún pọ̀ ọ̀rẹ́ ẹ̀ kò píìkì ló ṣẹlẹ̀ olówó àlẹ́ ó ń sunkún kẹ̀ kí ló ṣe ló bá dé kí ló ṣe ẹ́ Sunday má bínú òun ti lóyún ìwọ́kọ̀ ìdẹ̀ lóyún ìgbà tí wọ́n sì bìnrin mo lóyún ṣùgbọ́n ẹ̀ kò ń dé tàbí wọ́n fẹ́ lóyún nígbà tó lọ sí scan ó sọ pé oyún oṣù 5 ló wà nínú òun báwo sì lóun ṣe fẹ́ lóyún oṣù 5 fún wọ́n táwọn ẹ̀ṣẹ̀ pàdé láàrin oṣù 3 làwọn ẹ̀ṣẹ̀ bára wọn lájọṣepọ̀ olùkọ́ àwọn ọ̀dẹ̀ tí òun ti mọ̀ ẹ́ ti pẹ́ dájọ́ bí ọkọ òun tó ń filẹ̀ òun ló lóyún lásán pọ́pọ́ ló lóyún ta ló sọ bẹ́ẹ̀ fún un tí a lọ níjọ ló bá kẹrù wà nílé wọn sọ àgbà tó délé sọ pé sì sọ pé bí ọkọ ẹ̀ ò tí mọ̀ má sọ fún un ẹ kó jẹ́ àṣírí láàrin èmi àti ẹ o ọmọ yìí Ọlọ́run ó ṣe lọ́mọ tó o bá ti bí i fílẹ̀ èmi ni mo ní náà ni kí ló ok máa lọ sanwó orí ẹ̀ kó lè mọ̀ pé èmi ni mo lóyún kò fẹ́ fẹ́ ẹ ayé wo ló ń ṣerú ẹ̀ fẹ́mi toyún anúgbọ́ má wọrí ìṣẹ́ ẹ̀ kó lè kọ́ mo nífẹ̀ẹ́ ẹ̀ ni wọ́n ṣàjọ sọ̀rọ̀ ó pẹ́ díẹ̀ òun lọ sọ́dọ̀ àwọn ẹ̀gbọ́n rẹ̀ tó wà ní tó dé nọ́ọ̀sì yẹn ó bá mọ́kọ ẹ̀ lọ́bẹ̀ pé ẹ̀gbọ́n mi ọkọ mi fẹ́ fẹ́ ilé ó dẹ̀ wà bá yín fún list ó ti ṣe freedom ó sọ pé ó fẹ́ ṣe wedding mo lọ ti ń ṣe yẹn mo ti lóyún fún ó ṣàfẹ́ ó fẹ́ máa deposit ọmọ káàkiri kì í ṣe bẹ́ẹ̀ kì í ṣe bí báwo wọ́n ṣàbẹ̀gbọ́n ẹ̀ àwọn èèyàn bá wọn dá sí wọ́n bẹ̀ẹ́ ó ṣàgbọ́n ẹ̀ ṣáà understand ó gbà ẹ̀gbọ́n ẹ̀ lókè èmi nìkan kọ́ ni mo jẹ́ ẹ̀gbọ́n ẹ̀ o ó ní ìyá o ẹ máa dábẹ́òkúta o ó ní kò sí wàhálà ẹ bá ti pé káwọn wá àwọn máa wá ó ní òkè ìjọba yìí kí wá ká mi lọ sábẹ́òkúta a tó wá sí ó lọ sábẹ́òkúta ó mú yàn méjì lọ́wọ́ ó lọ rí àwọn ẹni tó fẹ́ fẹ́ eléyìí ó ṣe ó gbẹ
ó gbọ́ ti lọ wọ́n dẹ̀ fún ní list ìgbéyàwó lélẹ́yìí o ó máa ṣe introduction àwọn máa ṣe introduction mọ́ ìgbéyàwó ni o pé mọ́ engagement àwọn ò ṣe ní kélekèle wọ́n ní òkè wọ́n sọ nǹkan tí wọ́n fẹ́ ẹ̀gbọ́n rẹ̀ ọkùnrin yẹn náà òun náà wálé wọ́n bẹ̀ẹ́ níyànjú ẹ̀ bẹ́ẹ̀ àǹtí Ṣeun ṣé ẹ̀mọ́ pọ̀rọ̀ tó pé èèyàn kan ló bá gbọ́ ó ní wọ́n pè láṣìírí àmọ́ ọ̀rọ̀ gbọ̀ bẹ́ẹ̀ wọ́n lọ́jọ́ ìgbéyàwó wọ́n ṣègbéyàwó bọ́n ṣe gbéyàwó gẹ́gẹ́ ọ̀gá ẹ̀ tó pè pé sẹ́ ò fẹ́ fẹ́ Sunday tó bá fẹ́ Sunday sẹ́ òkú eré dáńtà wáyà kú ni wàá ṣe gbá kan ni ó lóun ti fẹ́ lè gbé náà sẹ́ òun ti fẹ́ lè gbé ó wọ́n jíjó kan ó pàdé ládùúrà kan ìyá pé ká ló ṣe kókó lọ bẹ èèyàn kan tó ṣe o wọ́n á ní èèyàn tó ń ṣe àbọ̀gá ọ̀hún ló gẹ ẹ̀ náà ni kó lọ bẹ̀ ló bá ní òkè àwọn máa lọ bẹ̀ àti Sunday àtòrí oyún ẹ̀ ti hàn gbà yìí oyún ẹ̀ ti hàn ó ti hàn pé lóyún wọ́n dẹ̀ ti mọ́jọ́ ìgbéyàwó sọ́nà pé wọ́n máa ṣègbéyàwó ní the next 2 months so ó lọ síbẹ̀ ó lọ bẹ̀ ọ̀gá ẹ̀ pé ẹjọ́ òun ti fọkọ yín sílẹ̀ ìlọ́bọ̀kọ yín kíní kan àǹtí ẹ̀ náà tẹ̀lé lọ wọ́n jọ lọ bí ọ̀rẹ́ sọ pé òun ò ní ṣe freedom fún ẹ òun ṣe freedom fún ẹ ó gbọ́kọ̀ bí ẹgbẹ́ obìnrin ṣe ní pé ṣáyé ò máa ṣe yín àti tàwa ẹ ṣe freedom fún ta ni hey God ẹ gbà mí ṣé Sunday sọ pé òun fẹ́ fẹ́ yín ọ̀rọ̀ tá à ń bò ẹjọ́ túntà Sunday láti yín àsìkò òun fẹ́ fẹ́ yín ẹ lọ sùn ní èèyàn lásán ẹ bá kó tuntun mú yàn the next thing ẹ fi láyé ṣaṣọ òbóra fún ìgbà tí kò jẹ́ kí n ṣe àkókò òun náà dẹ̀ débẹ̀ ṣé o ti wọ́n mí pé ó fẹ́ fẹ́ yín nìyẹn ẹ jọ nítorí Ọlọ́run ọba torí Ọlọ́run ọba ẹ má dárí ìdàrú fún àbúrò òun o ẹ̀yin àtọkọ yín ó yẹ ká fọlọ́pàá mú ìkẹjọ wà lẹ́wọ̀n ni ẹ fẹ́ bá yé ọmọ yìí jẹ́ ẹni tí wọ́n wò pé àkàkọ̀tì ìdákẹ́ ń bẹ̀ ká fojú fò ń bẹ̀ ẹ wọ́n halẹ̀ kò ní ṣègbéyàwó yẹn ẹ̀yin lẹ́bí lẹ́bí kò ní ṣègbéyàwó yẹn tẹ́lẹ̀ kò ní ṣe lójú yóò máa ṣe lẹ́yìn yìí ẹ máa kú dànù dànù ni ẹ̀yin àti òfin àti òṣì yìí ẹ wò ó mi ò bá yín ṣe léré mi ò dé bá yín ṣe ní àwàdà tí ìkọ̀kọ̀ bá ṣe tó bá ṣe oyún inú ẹ̀ ẹ̀yin kò máa lọ sí tí ìkọ̀kọ̀ bá ṣe tó bá ṣe oyún inú ẹ̀ ẹ̀yin kò máa lọ sí ẹ̀yin àgbàyọ̀ ṣẹ̀yìn àti afẹ́yìn wá fọwọ́ lọ́mọ sáàrin tó lóun fẹ́ fẹ́ yín ni tí Sunday lóun fẹ́ fẹ́ yín ni àbúrò ilé jẹ́ ọmọ tó ti bímọ rí kó wá gbé lọ́wọ́ mẹ́ta ó fi ṣẹlé oníṣẹ́wó náà ti bímọ rí ó bímọ rí ṣẹlé ọmọ ọ̀hún ṣe rí nísìn sórí ọmọ ọ̀hún nísìn sórí ọmọ ọ̀hún nísìn ẹ ti kórè náà ẹ ti pààyàn ẹ ti pàdé náà àjẹbù yín nìyẹn àmọ́ eléyìí tí ọkọ bá ṣe ẹ máa gbà ọkọ yín eyín jọ ráìsì oníkẹ lọ bá lọ sí ń bẹ lọ́wọ́ wọ́n bẹ̀ẹ́ wọ́n ṣe gbogbo ẹ̀ wọ́n ṣàyànjú ẹ̀ ó kúrò ń bẹ ó ní wọ́n ṣàbẹ̀ náà máa ṣe freedom fún Ọlọ́run fẹ́ kó ṣe freedom kó tó ṣe wedding wọ́n ní òkè àmọ́ àwọn ìjọba ẹ̀ wọ́n ṣe before wedding tó ń jọ freedom ó lọ bẹ̀ láàárọ̀ wọ́n ṣe freedom nígbà tó ṣe freedom ó kó ọjọ́ freedom ẹ̀yẹn ni wọ́n ti ń sọ hunhẹ́ ọ̀gbẹ́ni tí òun kò bẹ̀ ó lọ sílé tiẹ̀ pẹ̀lú ọkọ ẹ̀ wọ́n fi pay marriage wù ọjọ́ marriage wọ́n ṣe wá marriage wọ́n ṣe gbogbo inú gbọ́n ẹ̀gbẹ́ ẹ̀dùn ó lọ lé ọkọ ẹ̀ ó dìjọ ń gbé ní ayọ̀ àti àlàáfíà bọ̀dá Gbénga náà ti bẹ̀rẹ̀ sí ń bẹ àǹtí Táwà o tó ń táwà òkò lọ́kọ ilé tí Sunday fílẹ̀ sí ibẹ̀ náà ló ń gbé ọkọ ẹ̀ sì bẹ̀ wọ́n ti lè ọ̀bọ̀ wọ̀nyẹn ewu ilé ẹ̀ ti díù ó sì ń bá Vero ní nǹkan papọ̀ o torí Vero ò lè fi Gbénga ṣeré Vero ló ń gbóúnjẹ fún láàárọ̀ ló ń gbóúnjẹ fún lọ́sàn ló ń gbóúnjẹ fún lálẹ́ ìyá Vero máa bá Vero jà ó máa kẹ́rù Vero síta irọ́ ni Vero torí ẹ̀ má bà Gbénga ní ìṣekúṣe papọ̀ mọ́ ó wà dọjọ́ kan ni Gbénga bá rò pé kí ló ń fẹ́ ṣe ilé òun ti díù wọ́n ti lé nǹkan máa lọ òun jẹ́ owó lébi 6 months wà lọ bẹ ìyàwó ẹ̀ nílé ó ti ra kíní eyín sẹ́yìn ẹ̀ Vero náà ló wà náà tó ra fún ó dẹ̀ ti lọ bẹ ìyàwó ẹ̀ ní pé òun ti gbọ́ òun ti dáríjì yẹn o àmọ́ òun ò fẹ́ fẹ́ ẹ mọ́ ó ṣáàbẹ̀ ó tún gbà wọlé wọ́n jọ ń gbé nígbè ọkọ àti ìyàwó yẹn náà ń gbé pẹ̀lọpẹ̀ ní ọkọ àti ìyàwó Sunday ò kó ní ṣọ́ọ̀bù yẹn o torí ṣọ́ọ̀bù méjì ní Sunday ń lò bẹ́ẹ̀ ni Táwà náà ò kó ní ṣọ́ọ̀bù tó wà màmá àwọn méjì wọn kì í kíra wọn ọjọ́ freedom wọn bẹ̀ẹ́ pé ó fa Sunday mọ́ra pé ọkọ ọmọọṣẹ́ ẹ̀ ni mo kó tó wà láàrin ara wọn ó ti fi hàn pé Ọlọ́run ti kọ́ wípé àwọn méjì ọjọ́ máa ní ìbáṣepọ̀ pẹ̀lú ọkọ ara wọn ni pé ní ìsìn báyìí ẹjọ́ ṣera yín ni ìwọ bọ́kọ̀ ìyájọṣepọ̀ náà bọ́kọ̀ ìyájọṣepọ̀ ẹjọ́ ṣera yín ni ẹjọ́ dáríjì ra yín àǹtí Ṣeun ó jọ ń gbé ní ìgbèrò ọ̀run o so ó sì lọ bá ó ti bẹ̀bẹ̀ ó sì jọ ń gbé ó sọ fún yín pé èèyàn tí Gbénga bá ti bá lájọṣepọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wà lẹ́tẹ̀lẹ̀ tó bá rí Gbénga tó bá tó rí Gbénga tó bá kí ẹ lásán á máa wò fún abẹ́ lájọṣepọ̀ mo ní gbogbo nǹkan ní Gbénga ò ní number 1 nǹkan ọmọkùnrin Gbénga tóbi ó gùn ó dẹ̀ tún mèrè ṣe mẹ́tẹ̀ẹ̀ta ní lásán ṣe tó gan so Táwà ò
ò lè sọ kó má wá sọ́dọ̀ òun mọ́ wọ́n ṣàyànjú ẹ̀ ọjọ́ freedom Bùnmi wọ́n bẹ̀ táwà wọ́n ní kó fa Bùnmi mọ́ra wọ́n ní kó fọkọ Bùnmi mọ́ra pé kìnnì kan jọ ṣera wọn ní kó dárí jìra wọn ìyẹn dẹ̀ sí lọ bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà yẹn táwà wá bímọ Bùnmi wá bímọ bá a ṣe ń sọ̀rọ̀ lọ bá a ṣe ń sọ̀rọ̀ bọ̀ ẹ jẹ́ ń fàṣìkò tó lọ́wọ́ gbọ̀nyẹn lólùfẹ́ ló Àṣọ̀bà Àkànjí ẹ̀yin tẹ́ ṣe 1000 àti mo sọ pé afẹ́ra AC pé tí àwọn 1000 tàwádà 1000 èló máa jẹ́ bẹ́ẹ̀ á jẹ́ 1 million àwọn bíi 15 wọ́n dà tó lẹ́nìkan dá 2000 ẹnìkan dẹ̀ dá 15 lọ́wọ́lọ́wọ́ báyìí a rí 18,000 naira nínú owó AC wa tá à ń lọ sí 480 à ń lọ sí 1 million àti rí 18,000 naira bá ṣe máa dá tó máa fi tọ́ náà nìyẹn àwọn ẹlòmíì lágbára ju 1000 lọ wọ́n ṣe máa fún wa àwọn kò tí ì ní táìmù àti sẹ́ǹdì kankan ẹ wò ó gbogbo yín tẹ̀jẹ̀ sẹ́ǹdì ẹ̀ ibùdó sí mówó àgbà náà ní wọbẹ̀ ẹ̀ ní rí kú ọmọ ẹ̀ ní rí kú ọkọ ẹ̀ ní rògùn wàhálà ẹ̀ tí wàá bá jẹ́ mulẹ̀ o ẹnìkẹ́kẹ́ bá jẹ́ mulẹ̀ kó tó pòfò owó ẹ̀ ní pòfò owó láṣẹ Èdùmàrè ó dì mulẹ̀ láàrin ẹ̀yìn àtàjẹ́ ẹ̀ ní wọ́wọ́ tì láti gbára lọ́wọ́ Elédùmarè ẹ̀ ò ní bá wọn ní lọ́rùn o ọwọ́ báyìí lẹ́ẹ̀tì mọ́ ni agbára lọ́wọ́ Elédùmarè tẹ́ ẹ bá ti tẹ́wọ́ yín báyìí ẹ̀ fi gbọ́ oore ni ẹ̀ ní fi gbòkú ọmọ o agbára lọ́wọ́ Elédùmarè ẹ̀ ní lóun gbé sọ̀nù bí ò bá ṣe bí ọmọ láṣẹ Èdùmàrè ẹ̀ ní ya èmèrè ọ̀sán gọ́gọ́ ẹ̀ ní àmèrè alẹ́ ẹ̀ ní àgàn ọjọ́ alẹ́ agbára lọ́wọ́ Elédùmarè gbogbo ohun tí bá ti fọwọ́ báyìí yóò mọ̀ ọ́ dùn nítorí pé gbogbo igi tí eléyìí bá ti fọwọ́ báyìí ìmọ̀ ń dùn ni bẹ́ẹ̀ ni tẹ́ bá ti mẹ́nu ẹ̀rí èèyàn pé tẹ́ bá ti nawọ́ ẹ̀ máa rí mú agbára lọ́wọ́ Elédùmarè bá a ṣe ń bọ̀rọ̀ wá bọ̀ wọ́n ti ń gbègbè ayé àlàáfíà bí Bùnmi ṣe bímọ nìyẹn ìgbà tí Bùnmi bímọ àwọn tó máa ń kakuléètì nǹkan àbí kí n sọ wípé ẹnìkan ti rúnà kan nísàlẹ̀ bọ́ ṣe rúnà bo ọkọ̀ ọ̀gá rẹ̀ lójú nìyẹn ìyẹn Gbénga ló bá pè bí fòun náà ṣe ríngì ó pè Sunday ló Sunday ọmọ mi tẹ́ ń bá mi tọ́jú ẹ máa tọ́jú ẹ̀ dáadáa o orúkọ tí mo fẹ́ fún ọmọ mi rèé o oríkì ẹ̀ rèé o ọ̀gá ẹ̀ mọ nǹkan tó ṣẹlẹ̀ ọ̀gá tó wá ń jọ òkú mọ́ wọ́n ti jọ gbà ká mú fúnra wọn wípé èmi ò bímọ fọ́kọ rẹ̀ ọmọ náà kú wọ́n jọ gbà ká mú fúnra wọn ọ̀gá ti gbà ká mú bẹ́ẹ̀ sì ni Bùnmi náà sì gbà ká mú pé kò sọ máa lè bí kankan ọ̀rọ̀ ìbá rú náà bọ̀ sẹ́ Bùnmi bá múra ó bá lọ bá ọ̀rẹ́ rẹ̀ tí ó mọ̀ nípa pé òun lóyún oyún ẹ̀ ju mọ́ǹtì yẹn lọ ó bá lọ bọ́ọ̀rẹ́ rẹ̀ ó ní olórí burúkú ní mo mọ̀ pé o ò ṣe fàṣírí pamọ́ sí lọ́wọ́ ṣé bó ti lọ bá Gbénga olùbọ́pẹ́ ń gbà àbí kò sí wàhálà ń bẹ̀ kó wá gbọmọ tó bí sọ́dọ̀ òun kó wá gbà kó wá ṣe kíkan lọ padà sílé gbà tó délé ni ìyàwó bá ní ọ̀rẹ́ bá ní ò bá Gbénga fún bí nǹkan kan ọ̀rọ̀ tóun ti gbàgbé nígbà tó sọ́lé ni mo tó ti rántí báwo lọ sí máa mọ̀ pé Gbénga ló lọ mọ́ ẹ má sọ bẹ́ẹ̀ bá ní sọ máa bí oṣù mẹ́jọ ní ìdíkọ̀ tó rọmọ oyún yẹn kóṣù mẹ́wàá lára ká lóyún yẹn kóṣù mọ́kànlá ní tí bá ṣe é ṣe fún wọn àmọ́ torí pé lóun ò ní ṣe kó má fààyàn ọpẹ́ sílẹ̀ ló bá bẹ̀rẹ̀ àwọn ọmọ wọn ò kí ń jọmọ ọmọ wọn ò kí ń gbéta o yẹn Gbénga ó bá ní wọ́n ṣe máa sin bí ọmọ wàhálà yìí ṣáà pẹ̀ débi wípé Sunday ó bá gbọ́ kó lọ bá ọ̀rẹ́ ẹ̀jà bá ní òun ṣe máa ń ṣe nǹkan tó kó máa ilé ìlú kò lẹ́nu èèyàn báyìí náà torí Ọlọ́run kí tó lọ bọ́ ọ̀rẹ́ ẹ̀jà kí ló kọ ọ̀rẹ́ ẹ̀pọ̀ lọ́rọ̀ tó wà nílẹ̀ yìí kí ló kọ ọ̀rẹ́ ẹ̀pọ̀ lọ́rọ̀ tó wà nílẹ̀ yìí à ń dùn kótókótó láwo ó tún gbọ́wọ́ ẹ̀ síbẹ̀ ṣé ọ̀rẹ́ ló lọ bá akọ́kọ́ ti kíní kan ni ó kè ní ìsìnbáyìí tó ti wájú ọ̀rọ̀ ariwo nísì kí ló fẹ́ ṣe káyé máa fi yẹ̀yẹ́ òun ni ṣé káyé máa yẹ̀yẹ́ òun ni wípé ọmọ àlè lòún gbé sínú ilé ṣe bí òun mọ̀ ìwọ náà dé mọ̀ fílẹ̀ tó kó máa pariwo ẹ̀ tó bá pariwo ẹ̀ tán tó bá ti yá kó lọ kùwé ẹjọ́ wá kó lọ sí orí omi kó lọ dúró síbẹ̀ kó wá pè òun kó wá lọ jẹ́ àbí kó lọ sógbẹni tó kó lọ gbẹni sí máìkì kó wá pè òun irú nọ́fẹ̀ẹ́sì wo nìyẹn ó ṣàṣẹ bẹ́ẹ̀ bá ní à kó má bínú wípé òun ò bọ́rọ̀ òun ló sọ ni ọ̀rẹ́ èwo ní kinní kan ṣé Gbénga jẹ́ dìdìrín ni tí òmùgbà tó kúrò ní èhun tí òmùgbà tó ṣe kinní kan wo má tọ́ mi o tó bá yẹ kí n wo ohun gbòòrò àti mo ti ń jẹ bọ̀ ò ní láìkẹ́ o ló bá síbẹ̀ ló bá lọ ń tiẹ̀ òun máa wò pé ọkọ mi tí ò sì dúró òun lójú rí kí lélẹ̀ mi bá palẹ̀ mọ́ gbogbo ẹrù bó bá fi lẹ́tà sílẹ̀ fún máa wá òun ti lọ́ńtò òun ló bá kó òun ọjà ṣọ́ọ̀bù ẹ̀ ó filẹ̀ síbẹ̀ ọmọ owó tó pa olè tó ló ti ní ṣọ́ọ̀bù tó ti ń ṣe yá ìdírẹ́sà ló bá kúrò ní ló bá lọ nígbà tó lọ ọkọ lílọ ọkọ ò bá olùkó ti kẹrù ẹ̀ kó ló ti kó ẹrù ọmọ òun lé ó bá ní ìwúlò obìnrin lọ tó tún fẹ́ máa kàn lẹ́nu báyìí ló bá wà títí kò rí
kí ló fi wá ṣe sọ̀rọ̀ ọmọbìnrin báyìí ó lọ sábẹ́òkúta ọ̀hún bá ń bẹ̀ Bùnmi ti lọ sáìdì Ògùn state náà lọ wá ilé sí ó ṣáà lọ síbẹ̀ bó ṣe mẹ́ni ẹ̀kọ́ ó ṣáà lọ bẹ̀ ṣáà ìbẹ̀rẹ̀ ṣáà wà lọ́dọ̀ èèyàn kan bẹ̀ ló wà wọ́n ṣáà ń wá wọn rí ó dààmú ọmọkùnrin dààmú kò rí wọ́n lọ fọlọ́pàá mú Gbénga lòun ò rí ó ní rárá ìwọ ló halẹ̀ mọ́ ìwọ ló sọ báyìí ìwọ ló ṣe nìkan táwọn ọlọ́pàá ṣe ní pé àfi kí Gbénga wá ọmọbìnrin wa nìyẹn o wọ́n ṣáà dààmú ọ̀rẹ́ tó sọ wípé òun mọ̀bí tó wà àwọn máa ń sọ̀rọ̀ lásìjọ ló wàá sọ fún wa pé máa ń sọ̀rọ̀ òkè ibo ló wà òun wá sọ tó wà fún wọn bí Gbénga ṣe gbé bí Sunday ṣe gbéra nìyẹn ó ṣe lọ síbẹ̀ nígbà tí wọ́n máa bá ń bẹ̀ wọ́n bá tó ti wà ń bẹ̀ ó ti ṣe àtọ́débẹ̀ kí ló wá sí ìgbà ó ní wò máa bá mi o láti stop mi o ṣáàfù bí sílẹ̀ tí mo wà yìí fún mi lọ sọ pé mò ń fún ẹ ní fòrò fún mi lè lọ fẹ́yàwó mi àṣàṣe court wedding lọ fẹ́yàwó mi mo yọ̀ǹda fún mi lè jẹ́ kí n wà mí tí mo wà yìí o ọmọ mi jẹ́ kí n wà ọmọ mi ń ṣọ́ máa lè ìwọ kọ́ ló lọ́mọ fún mi lè wá ní irú kí ló tó ń dá àwọn ohun báyìí náà ó ní ẹ̀yìn ó ti fẹ́ máa parí lóhùn lórí òun ò lọ wọ́n ṣáà bẹ́ẹ̀ gbọ́tọ́ àwọn bẹ́ẹ̀ ó ní òun ò lọ sẹ́ẹ̀ ó ní òun ò lọ ó ní òun ò lọ ó ní òun ò fẹ́ mọ́ ní sẹ́ẹ̀ ó ní òun fẹ́ ní sinmi fara ó ní máa lọ ó ní mi ò fẹ́ mọ́ kò sí bí wọ́n ṣe bẹ̀ tó olóhùn ò fẹ́ olóhùn ò lọ mọ́ àwọn àǹtí ẹ̀ tó ń lọ olóhùn ò lọ sẹ́ẹ̀ ó ní àwọn ọmọ yòó máa tọmọ ìṣẹ́ òun ò lọ Gbénga náà tún bẹ̀ ó tún lọ síbẹ̀ ó ní wọ́n tiẹ̀ ó yẹ kó fẹ́ kára pa ẹ́ òun ò lọ nígbà tó wá pẹ́ díẹ̀ tí wọ́n bẹ́ẹ̀ oṣù kan lọ oṣù kejì wo rí ẹ̀ oṣù kẹta wo rí ẹ̀ oṣù kẹrin wo bẹ̀ kò wá o oṣù karùn-ún oṣù kẹfà oṣù keje oṣù kẹjọ oṣù kẹsàn-án ọmọ yẹn rìn ó kọjú kan Sunday náà ò fẹ́yàwó mi o ó tún máa pè é báwo ni gbogbo nǹkan lóun wà pa ó ṣe kó move on òun náà ti move on ayé òun ti move on ayé òun ò tiẹ̀ fẹ́ wàhálà kankan nígbà tó pẹ́ díẹ̀ ní Sunday wá kúrò ní ṣọ́ọ̀bù tó ń gbé ó ti pọ́dún kan Sunday kúrò ní ṣọ́ọ̀bù tó wà ló bá lọ sí sáìdì ibòmí ilé tó gbọ́dọ̀ ṣì ń gbé ó lọ rent ṣọ́ọ̀bù sí sáìdì ibòmí ó bẹ̀rẹ̀ láìfì ń bẹ́ẹ̀ Gbénga náà wọn àti ìyàwó ẹ̀ náà wọ́n ṣì ń fẹ́ra wọn lọ wọ́n ṣì ń ṣòṣì wọn náà Gbénga ṣì ń ná ìyàwó ẹ̀ náà kò fi ìyàwó ẹ̀ lòun sílẹ̀ ó ṣì ń ná ìyàwó ẹ̀ náà ó ṣì ń ṣe gbogbo ẹ̀ nígbà tó wáyé tó pọ́dún kan ọmọ yẹn ti ń rìn ló bá mú ọmọ yẹn sí ìrìn pọ́dún kan bá mọ́ ọmọ ló bá lọ sí ilé àwọn ọ̀gá ẹ̀ ló bá ní ọmọ òun lọ́mọ yìí àmọ́ kó tó mojú òun dáadáa lẹ́kọ̀ọ́ mú wá ọmọ Gbénga ni òun ò sì lè parẹ́ pé kì í sọ ọmọ Gbénga àtòkù àtàyè ẹ̀ òun yọ̀ǹda fọ́gà òun ṣe ń tọ́ àwọn ọmọ ẹ̀ nífẹ̀ẹ́ mi ní kó ṣe bóun tọ́ ọmọ yìí o bó ṣe ń tọ́ àwọn ọmọ ẹ̀ ní bó ṣe tọ́ ọmọ ẹ̀ fóun o ó bá ń tọ́ ọmọ ẹ̀ gidi gan o wípé ọmọ òun ni o òun ò fà bẹ́ẹ̀ òun bí o ó ní àmọ́ ọ̀gá àwọn tọ́ bó ṣe ń tọ́ àwọn ọmọ ẹ̀ ní kó ṣe tọ́ ó gba àwọn ọmọ tọ́ o bẹ́ẹ̀ ni òun yọ̀ǹda ọmọ ẹ̀ fún wọn láyé lọ́run tó bá wù wọ́n wọ́n fi gbígbá kán máa fi ìkọ̀gùn lórí tó bá wù wọ́n kán ṣe lọ́mọ gidi kò sí wàhálà ó ní tẹ́ bá ti wá rí ọmọ yìí ẹ má wàá Gbénga kiri mọ́ àfi bẹ́ẹ̀ ni pé Gbénga ṣe ó pọ̀ ká ó ní òun yọ̀ǹda ẹ̀ fún wọn ló bá kúrò ń bẹ̀ so Gbénga wá láìkọ́ ọmọ yẹn gbọ́n débi pé àlójọ Gbénga bẹ́ẹ̀ ni pé Gbénga ó kọ̀ sílẹ̀ ni ọmọ yẹn wá ń gbọ́dọ̀ mu ó ti padà síbi tó ń gbé nígbà tí Sunday wà ń lọ káàkiri Sunday máa mu ọtí wọn á ṣe kíní kan tó wá sọ pé Sunday kan mu ọtí kiri ni pé ìgbà míì gan ṣọ́ọ̀bù àwọn ọmọọṣẹ́ gan kọ̀ǹpléènì pé ìgbà míì ọ̀gá náà béèrè lọ́wọ́ nǹkan lọ́wọ́ ọ̀gá ò ní rántí mọ́ kíní kan ló wá wò pé ok àsìkò tí yàtọ̀ máa yọjú sí Sunday wá yọjú sí nígbà tó wá fẹ́ yọjú sí Sunday ọdún náà ni àwọn èèyàn bá Sunday sọ̀rọ̀ pé ìwọ náà wọ́n obìnrin míì kẹ́yìn ti lọ kò sí nǹkan kan tó fẹ́ fi ṣe kó nǹkan tó fẹ́ fi ẹ ṣe mọ́ ọ ní kékeré tó gbà kódà ọmọbìnrin tó mú wá bá fún ọmọbìnrin kẹta tó máa mú wá fún yẹn wọ́n ti mú kan wá fún ọlọ́dàbọ̀ ọmọ Fúlàní tó ti sọ̀pọ̀ ọmọ ọ̀dọ́ ọlọ́mọ yẹn ń rùn ọmọ yẹn lọ padà ọtún mú mi wá fún olóhùn tiẹ̀ láìkẹ́ ẹsẹ̀ tí wọ́n fẹ́ ràn wọ́n lọ́wọ́ ọlọ́bọ̀ òun bù mí wá so ó wá ní ọmọ kan wọ́n ṣàǹbá sọ̀rọ̀ wọn àti ẹjọ́ ń sọ̀rọ̀ náà ti ń get over it díẹ̀ ọjọ́ ń sọ̀rọ̀ ọjọ́ ń ṣe gbogbo ẹ̀ ẹni kó wá lọ́mọṣẹ́ ó ní ọmọṣẹ́ Sunday kan tó máa ń bá Bùnmi sọ̀rọ̀ pé ọ̀gá ò wá òkè ó ní á ní ọ̀gá yín máa wá òkè tó bá yẹ kóhùn gan náà gbọ́ wá òkè òun rọ́jú ní bọ́tì ìgbà tóun ṣe yẹn tóun bá síbẹ̀ ó ní ẹjọ́ yìí ò ní tán lẹ̀ títí ayérayé ó ní àṣebẹ̀ tó lọ́gbọ́n mọ́lẹ̀ fọlọ́mọ ìyẹn ti kúrò ńbẹ̀ náà ẹ máa bọ̀ wálé ọ̀gá òfojú bẹ́ẹ̀ wò ní ó ní òun máa wá ó ní bọ̀ òun ò fẹ́ Sunday mọ́ ó ṣàbà yẹn àti bá a sọ̀rọ̀ lọ́tọ́ ní kò ń fẹ́ wá bó ṣe sílẹ̀kùn báyìí
pé kò ń wọ pé òun béèrè Sunday fún mi ó kàn bá ọmọbìnrin yẹn lẹ́sẹ̀ Sunday wọn àti Sunday tọjọ́ ń kiss ara wọn ó ṣe wọlé ẹ má bínú o òun ṣíléwọ̀ ni o nǹkan tó dáa náà ló ń bá o má bínú pé mo wá o ọmọọṣẹ́ ẹ̀ ló yẹ kí n mọ̀ wípé ara ẹ̀ ò yá kó òun ronú pé kinní kankan pé mi jẹ̀ mọ́ pé òun ẹ̀jọ́ ara ẹni lẹ́nu kí ara ẹ̀ ò yá mi ní kí wọ́n á wú ẹ̀ náà ni ló bá padà bí Sunday ṣe bẹ̀rẹ̀ sí ń lè gbá nìyẹn ó ń lọ mo Sunday bẹ̀rẹ̀ sí ń lè gbá tó máa rìn síwájú báyìí ọ̀kadà kan